Àwọn àwọn agbébọn tún pa ọlọ́pàá mẹ́ta nípínlẹ̀ Kwara. Ó kéré tán àwọn ọlọ́pàá mẹ́ta ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn nígbà tí àwọn afurasí agbébọn ṣèkọlù sí ibùdó Police Mobile Force (PMFF) kan ní agbègbè Tenebo níjọba ìbílẹ̀ Kaima nípínlẹ̀ Kwara. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ Àbámẹ́ta Sátidé, ó sì fa ìbẹ̀rù ńlá káàkiri agbègbè náà bí àwọn aráàlú ṣe sá kúrò nínú ilé wọn nítorí ìbọn tó lágbára tí wọ́n ń gbọ́. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbọ́, àwọn agbébọn náà wà ní ọ̀pọ̀lọpọ̀, wọ́n sì ṣe ìkọlù lójijì sí ibùdó PMF náà, wọ́n sì lé àwọn ọlọ́pàá tó wà lẹ́nu iṣẹ́ jáde kí wọ́n tó pa mẹ́ta tí wọ́n sì tún ṣe ìpalára fún méjì mìíràn. Ará ìlú kan Suleiman Isa ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé. Ìṣẹ̀lẹ̀ burúkú yìí ṣẹlẹ̀ ní aago kan òru ní Tenebo, Kaima. Ó ní ìṣẹ̀lẹ̀ náà burú gan-an. Àwọn ajínigbé wà ní ọ̀pọ̀lọpọ̀, wọ́n kọlu àwọn aráàlú, àwọn èèyàn kú, àwọn mìíràn sì farapa. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, Adétàn Èjìrẹ́ Adéyẹmí, ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní òun lè fi ìdí rẹ̀ múlẹ̀ pé ìkọlù kan wáyé sí ibùdó àwọn ọlọ́pàá ní kùtùkùtù òwúrọ̀ òní. A sì pèsè àlàyé tó kún àti tó dájú láìpẹ́. Ìkọlù tuntun yìí fi hàn pé àìní ààbò tó péye ń tẹ̀síwájú ní àwọn agbègbè kan ní Kaima níbi tí àwọn agbébọn ti máa ń kọlu àwọn agbègbè àti àwọn iléeṣẹ́ ààbò. Ní 20 oṣù kẹrin, àwọn ajínigbé ṣe ìkọlù sí ibùdó ààbò àpapọ̀ kan ní agbègbè Kemanji. Wọ́n pa ó kéré tán àwọn sójà 3 àti fìjìláńtè 2, wọ́n sì gba nǹkan ìjà ogun àti àwọn irin iṣẹ́ mìíràn lọ.